ara lẹ́nu èyí tẹ́ gbẹnu sókè yìí ọmọ ọdún mélòó ni yín fẹ́ẹ́ mọ̀ pilẹ̀ báwọn bàbá ti jòkó jẹ́ tán tẹ̀léra wọn nítorí ọlọ́run torí kàkán náà ni bàbá ṣe kàmáàlú wa bàbá ṣe adámu wa ń pìtà àwọn àgbàlagbà àfa yìí pé ẹni yìí dà àfa àgbà ẹni yìí dà àfa àgbà bí bàbá yìí ó dàgbà báyìí àmọ́ ní ìsìn ọkà wa náà ọkà aláàjì kàmáàlú náà nítorí tẹ̀wọ́n ní pé gbogbo àwọn tá a sẹ́kù nísìn níjọ́ tóun ti dàbà lọ́dọ̀ àfa rẹ̀ tí sì ń ṣe wá sí káàkiri gbogbo ẹ̀yin tẹ́ dùkú lónìí bẹ́ẹ̀ bá dùn lọ́lọ́ di eré ẹwà lọ́mọ kéwù ni. àwọn táwọn yìí ọ̀parẹ́ o kí ni ti wàhálà wa ọ̀rọ̀ tó wá mì tó mì làwọn tí wọ́n dàrú náà àbúrò àwọn ọmọ wọn mọ́ gbogbo àwọn tí wọ́n dàrú wọn tó ló dàrú tòótọ́ lẹ́yìn wọn yẹn pé gábà ajé adamu sebákan ní sebákan ọlọ́run ti ń ṣe tọ́lọ́run fi sí láyọ̀ sọ̀rọ̀ kí wọ́n á fi kọ́ làgbàlagbà rí ẹ̀wọ́n yẹn bá kọ́ lọ́n fi pé àgbàkẹ́sẹ̀ kàn mọ́ àwọn ọmọ akéwù ìtìjú pọ̀ bàbá alájẹ àgbà náà kó ló ti pẹ̀lẹ́ bàbá kàn mí títọ́jú erí ni wọ́n láwọn àgbàlagbà kú lù ú àmọ́ nù kàrámà àtijọ́ òní tí bá sábà ṣé adáàmú fi púùfù yìí pé náà kó pẹ̀yìn tẹ́sẹ̀ kù lónìí ẹ wà lọ́mọ tó lọ́dọ̀ àwọn àfáà yìí níjọ́ tára yìí kà máa mú bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí n ṣe wá sí káàkiri lónìí o gbogbo ẹ̀ tó bá wà ń bẹ̀ ẹ̀yìn wà lọ́mọ tó wù ní àfa àgbà kan wọ́n wá wí bẹ́ẹ̀ ọwọ́ akúmọ̀ láti èkó náà ṣe wọ́n pọ̀ lómi olóòlé tilẹ̀ fún ẹ. ẹlòmí ọ̀bọ̀ lo. Òṣèlú bárakẹ́lá. Opportunity yẹn ó dùn máa wọn máa kẹ́hún kọ̀ọ̀kan wọ́n ti yí inú Alhaji Àgbà àfa àgbàlá mọ̀ lórí bàbá Alhaji Àgbà lórí Alhaji Àgbà. Ìtìjú náà ni nínú àfa àgbà ká pè é náà kẹ́lẹ́ gbé wọn lọ́dọ̀ àfa àgbà Alhaji Àgbà Alhaji Àgbà nígbà tí ọkọ̀ yẹn wá kálé kákó Alhaji Àgbà ojú wa iná yìí tí Ádámù wa lọ gẹ́mọ́ nígbà wa lọ gẹ́mọ́ àwọn ọmọ akẹ́ bàbá ṣe Kàmálù wá pàdé wọn bẹ́ẹ̀ wọn náà wọn dákọ̀ wọn wọn ní ẹ̀sọ́ fún Alhaji Kàmálù wọn ti pè wọn lónìí àbátà ń dákọ̀ láti dúró ní ọlọ́wọ́ ní ọkálé kákó àmọ́ gbogbo àwọn tó ń sàgbà púpọ̀ ni wọ́n ń béèrè o ẹni ọba ní hàn kíá yóò di ìwà yìí pé sẹ́ni ò sínú sẹ́ni sàgbà fún mi bàbá fi sọ gbogbo ọmọ kéwì pé ẹ fi bàbá yẹn lẹ́ o àmì ọlọ́run ni o wàláhì sọ́mọ́bí láàyè àgbàdì tó bá wà láti kékeré àwọn òrédè ní ìlọ́lódé lẹ́yìn òde àwọn ẹni ọgbọ́n orí tí mo ṣe jù láyé ni bọ́ọ̀lù ọgbà bọ́ọ̀lù dáadáa ọkọ̀ òkúta sí ibẹ̀ àná nìyí nígbà mọ́ àmọ́ ń gbọ́dọ̀ lọ́hùn-ún mo wá òde táwọn ọlọ́dún àwa ní gúúpù kan gbogbo tó ọjọ́ máa ké sí ra wa tàbá kó wọ́n sí ibà lè sàláàtì àwọn ọlọ́gbọ́n wá sí Alhaji Àgbà jọ Jímọ̀ ń jọ òun nù bàbá Àlùkádìrí ló ṣe wá sí jọ òun. bàbá tó wọ́n ní àwọn sọ́ọ́ ní ha wọn náà ṣe wọn náà sọ ha fàlẹ́ ha máa kúkà gbogbo ayé àti ọba kàlà báyìí ha kura dada àmọ́ mo fi náà wà láyé wọn náà nílò sọ́dọ̀ fi bẹ̀rẹ̀ wọ́n wá ṣe wá àti Alhaji Àgbà wà tó àbí kò wọ́n á sọ̀rọ̀ tó ṣàdúrà wọ́n ní lọ́la ẹ̀ jẹ̀ mọ́ ẹ tètè dé ajé àdámọ̀ ránṣẹ́ sí wa iṣẹ́ tó ṣe ránṣẹ́ wa sẹ́yìn dùn ní àwọn ẹgbẹ́ fún lẹ́sì mo wà ń bẹ̀ ń dọ̀wọ̀ gbogbo wọn sì gbámà wọ́n fẹ̀ yà wọ́n rò kó yẹ ìdá dé gbogbo alágbó kẹsẹ̀ tirẹ̀ ibẹ̀ mo ti hánà sùkẹ́lẹ́ nu àwa kéwú ká ni kátó wà má kẹ́ẹ̀kọ́ kí kátó má náà wù àwọn olè má hàn lọ adúlọ̀ àwọn ẹni ọlọ́run tó wọ́n ṣe wá sí níta jẹ́ bá wa nù ní. kò yá ahlal kitabi. wọ́n á débẹ̀ ó jọ wọ́n adijọ́ wọn ni kó lóore wọn ni ní ma bí sọ̀rọ̀ àbá Buhari yìí pé yàtọ̀ wípé ojúlówó tó yún ẹ̀kọ́ ti fi ibi abo hàn aṣíwájú wa lè ẹ̀ sí ló máa ṣe tọrọ fọ̀rọ̀ fún báwa Buhari gbóhùn a lè fẹ́ lè máa ronú bẹ́ẹ̀ wà láyé àwọn tí wọ́n dúwa bẹ́ẹ̀ ni àmọ́ iwájú àwọn ẹni ọlọ́run tẹ́ ìyáná sí fàwọ̀ lọ́pọ̀ tó ní tirẹ̀. bàbá ṣe Kàmálù wá ṣe sí ìfàṣẹ Adam ìran ìbá wí dáadáa ni. àdìyẹ làwọn tó wá lára nù. àwọn ni ajé Adama ìmọ̀tọ́lọ̀ fún àríwú ẹ̀rí nílẹ̀ yìí kéèyàn ó sì ní làákà ìkò tó wọ́n náà tó wà pọ̀ làákà ìkò
lákàyè ọ̀tọ̀ ìmọ̀ lọ́tọ̀ lára ajé adama. Allah. Dábàá wù yẹn ní làákàyè lọ́tọ̀ náà wọ́n ní ilmu la alimi wa akilu la akila katalafa man dalladhi minhuma qad ahrasa sharafa. ilmu la alimi. Ilmu la alimi. wa akilu la akila katalafa. Wa akilu la akila katalafa. Allahu akbar. Ilmu la alimi. Allahu akbar. Wa akilu la akila baba kéwù tí mo kọ́kọ́ kílẹ̀ ló ṣe kàmá tí mo ọ́dà méjì tàbí lónìí náà sùn yẹ ẹnu wọn mo ti gbọ́ kí tó wá kó kanu lè kú ní. Allahu akbar. tí wọ́n fẹ́ pè ní lè kú ní kanu tó tọ́kọ́tọ́ àdéhùn. wọ́n wá sọ pé ilmu alimi ajé adama ọlọ́pàá ní ma púpọ̀ wọ́n náà ó ṣe wàhálà bí ọmọ alábá náà gbé ọmọ ìgbà àbá ni. ìmọ̀tọ́ lọ kó kó bàbá alájí àgbà ń wọ́n iṣẹ́ kàmáàlì bẹ́ẹ̀ àṣà ádámù bẹ́ẹ̀ kí n titi wa. Látàkìlú bí dídì kó ní ìrànlọ́kì. ẹnu bàbá alájí àgbà làwa ti ha wọ́n wá sí sí àṣà ádámù wọ́n pọ̀ gbèsè ti lè parẹ́ kì í ṣe ẹ̀yìn gbogbo àwọn àtàjọ́ máa kí wò. Wàlá tẹ́tẹ́bí wà wá tọ́mí nǹkan dídọ́lù mi nǹkan bí. àwọn tó bá àwọn akẹ́sẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn bàbá méjèèjì lójó mi. òwúdú yẹn sọ fún ọ dáadáa ní tó bá mú tí bàbá lè lájú ọ̀rẹ́ ṣe àdámà tí bàbá ọkọ ọ̀ka kì í ṣe ọjọ́ ọ̀rẹ́ ṣe àdámà táwọn sì jọ máa kéwu bàbá wa alájí àgbà àfa àfẹ́ ẹni àfẹ́ ẹni àfa bàbá bàbá ẹni bàbá ọ̀rẹ́ ẹni bàbá ẹni ni àfa ọ̀rẹ́ ẹni àfẹ́ ẹni ni kò ní ìdíkà tẹ́tíra lọ́wọ́lẹ̀ dàrú bàbá ṣe àdámà náà ni bàbá ló pè wọ́n tẹ́ ẹ kú. Allah. Wàlá tẹ́tẹ́bí wà tọ́mí nǹkan dídọ́lù mi nǹkan bí. alákùnrin bẹ́ẹ̀ yọ ẹjọ́ bá kó síbi orí ibú yẹn àwọn òní gbogbo wọn bí àwa náà. Wà á tọ̀lù kẹsìrò. Àbá nígbà mo lọ ọpẹ́ gbogbo ẹ̀kọ́ mi lọ pẹ́ mi díẹ̀ mo ti wá dá olóòwò kí tó lọ legal studies mo wá débẹ̀ àwọn ọmọ kéwú tí mo kọ́ ọlọ́dún ní àtúntò jẹ́sẹ̀ yìí kò ní kéwú ní legal studies mo wá débẹ̀ àwọn ọmọ wa di ká àkàrà wọn fi ṣe president association department wa yìí wọ́n wá lọ gba fọ́ọ̀mù fún mi èmi ò mọ̀ àti fọlọ́ nsọ ọmọ bàbá yìí náà àjọ ṣẹ̀ṣẹ̀ yìí kò ní etí ìjáde ní ike ó ti dé sí legal studies nígbà wọn ọ̀hún náà wá gba fọ́ọ̀mù ọ̀rọ̀ wa fẹ́ díjà wọ́n ń jà lẹ́yìn mi yóò mọ̀ nígbà mo wá gbọ́ sí pọ́njọ́ bàbá pè mí àbálọ̀ adé ọlọ́wọ́ tàbí ta fún àbáwá náà Àmín. wọ́n ní kò ní wù ó gba àwọn ọmọ ìlú sẹ́ńtẹ̀ ẹ̀sẹ̀ pẹ̀lú wọn àwọn ọmọ ìlú dára automatically ẹ̀yìn lẹ́sìn president yìí kọ́lá kò sí gbogbo wọn náà olùmọ́ni ẹ̀ má sàbòsí sá wọ́n ní gbogbo ẹ̀nà bá kéwú ní márùkásì ní sàlájú wọ́n ti ń tọ̀ tẹ́lẹ̀ bá kéwú ládàgé ní sàlájú wọ́n ti ń tọ̀ àwọn là ń ṣe wúlì nítorí wàá tún wọn lé orí ibùsùn ìlú ní kéèyàn máa dà sí tààsùrù níbi ẹ̀sìn orí ibú ní bẹ́ẹ̀ wọn rán wa ní ìwáyà yìí o ẹ bá bẹ̀rẹ̀ pẹ́ gbé fẹ́ lómi ni tẹ́lẹ̀ bá ti gbé fọ́lọ́ sọ orí kò sí tó jọ wọn. Allah. wọ́n tẹ̀ bá ti gbé wọ́n ti dá rẹ̀ yìí pé pàtàkì àdàbí kò lè bá wọn ṣe láyé àwọn bàbá yìí ń sọ̀tà ara wọn ẹ bá jà kọjá àdà ìfẹ́ àfẹ́jù ní ọ̀dọ́rú sí ẹ làwọn akẹ́nà fẹ́ràn ọlọ́run ju ẹnìkan náà wọn máa gbà wẹ̀ wọn ò ní sínú láyéláyé mọ́ ẹnìkan náà wọn máa sùn òun máa ṣàìsùn lóru ni òun ò ní sùn mọ́ ẹnìkan gbogbo ìyàwó wọn wọn kọ́ lẹ̀ òun ò ní fàṣẹ mọ́ òun ní kú ní bàrí mọ́ àwọn gbọ́dọ̀ tóbi ní jama èyí tó wá lóhùn ní sùn òru wa mú mi já náà oorun ti kún ọwọ́ akọrí sínú oòrùn ẹ wá lọ dúró oòrùn ní wọn tó bàtẹ ṣùgbọ́n yìí ṣe náà fílà alẹ́bí wa wo ìpínlẹ̀ òyìn yẹn ìmọ̀ ádà nígbà tí wọ́n fi alẹ́bí náà dá mọ̀ kó ti di kókó ọwọ́ akéṣi wọn ni àǹtà ó ní alákẹ́dà tó rà ọmọ tó bá alẹ́bí kan mẹ́ta ni wọn àmọ́ òun ò ní sùn ni kò fẹ́ sùn lọ fi dúnú alẹ́bí náà lọ kí sáà yókù wa nígbà wọn kẹ́sí wọn dé ìwọ́lò ní bẹ́yàwó má ànábì ní ìwọ́lò ní òní sùnmọ́ ìwọ́lò ní òní jẹun má àtọ̀tọ̀ tó lọ́mọ bí gbáwẹ̀ ànábì ní sallallahu alayhi wa sallam. ìwọ́lò ní gbáwẹ̀ mọ́ àná ànàbí yòókù èmi là ànábì yìí
àtazawwaju wa ankaw àbọ̀ ọ̀gbọ́ ọ̀tọ̀ ni mutazawwiju àbọ̀ ọ̀gbọ́ ọ̀tọ̀ ni tí ń ṣe nìka bàbá gbogbo ẹni ṣe mutazawwiju kọ́ ló lè ṣe nìka ní simọ́ o ló kálukú ní wàá gbowó káàkiri Ànábì ní ìmọ̀ ṣe nìka bí n bá ṣe tazawwuju tán ètò wọlé ètì rẹ̀ fún ọ̀ríwọ̀ tó lè sùn Ànábì ní anáàmù wá àkúrò bí n bá sùn ètò bí n bá sùn tán èwà jílòrò sí náà bílà ńlá hásọ̀ ètò sùn padà ọ̀ríwọ̀ tó lọ́wọ́ nílé àwọn ọ̀dọ́ òdíjẹun mọ́ Ànábì ní sallallahu alaihi wasallam àsúnù wà wùtírù èyí máa gbáwẹ̀ yìí sì máa sínú wàhánà àdọ́lù minkum inda Allah ọ̀sẹ̀ ló lọ́la tó ní lọ́dọ̀ Ọlọ́run yìí bẹ́ẹ̀ bá gbáwẹ̀ jù bẹ́ẹ̀ lọ kọ́ jíròrò jù bẹ́ẹ̀ lọ bùlùkù fìlè ìbádà nù ní. wàlá tó wọ́n tó bá lọ fẹ́ràn ṣe ádámù tó fẹ́ràn ṣe kàmá lọ gúnṣẹ́ wọn lọ́wọ́ ṣáàtọ̀ àdá kì í dálé kéwúlẹ̀ yín àìlàwá ti rí ìmọ̀ lọ́dọ̀ àbáwá kẹlẹ́ kù lé yàyí. manima ń jọ náà lọ́wọ́ ẹni bá ti gbà ọ̀dọ̀ bàbá ní màkà bàbá aládé bá yàyí. wàlá tó tẹ́bí wà wá kàmí kọ́dí tó lù mí kọ́bí. ṣáàtọ̀ àdá kì àwọn yòókù yìí táwọn kàwé yín gba yá mi. wàlá tó lù kẹsìrà. abẹ́ ẹ̀gbọ́. wọ́n tó lù yàrá musa bá sọ pé yàrá láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ngo yọ ode balanda ngo yọ odi gbàgbàntà ẹ ìyá yìí náà òfin bá kọjá kọ̀rọ̀ yìí ti lọ ọ̀dọ̀ alájọ abaládé bá mẹ́wù ni ní babọ́ọ̀lù ẹ̀kọ́ kan síbẹ̀ ẹ wo tí lè kéwú dà nísì. iṣẹ́ alájí àgbàdo ni wọ́n tó bá fẹ́ sàbò òrìjínà tó fẹ́ jọ́ ọmọ gidigidi lẹ́yìn àwọn àgbàlagbà lọ́kọ́ ọmọ kéwú lọ́dálẹ̀ kéwú lẹ̀ iṣẹ́ Ádámù iṣẹ́ Ádámù ọmọ kéwú ni gbogbo sẹ àfọwọ́ àìsàn mi láì mọ́ṣálà fún wọn mọ́ṣáàbẹ̀ mọ́ṣálà fún mi níbi àgbà bí mi òun náà lákọ̀ máa ń kéwú àṣà wúlì yìí ọ̀gá ni mímbẹ̀ níbi wúlì yìí o mo síwájú àwọn tábí mi wọ́n fi mi jẹ́ sẹ́wọ̀n láríkà wúlì yìí ni mo bá débẹ̀ o kó tó ti wá di mùdírù èmi ń ṣiṣẹ́ sí Ádámù nù èyí ṣe mùdírù àwọn akọ ọmọ ní alẹ́ ìbá àtà àṣà àwọn ọmọ mi ti dà fún àláwọn ọmọ kéwú tí wò ló ń kà kìí ṣe mùdírù tó bá rí bẹ́ẹ̀ ìwọ kan fẹ́ jẹ́ àkíkà àwọn tá a bí lọ sacrifice ọ̀hún sọ bàbá yìí ìwọ tó bá ní chance àti tó dálé kéwú lẹ̀ lọ́lé kéwú bàbá sùnmùrà bàbá wa láyé ní màsígbà wọ́n bẹ̀ lọ́kọ́ olóòdì tó fẹ́ bọ̀ káwọn ọmọ kábọ̀ mẹ́ta lọ́dà lùlù máa lọ́kọ́ àwọn kéwú àwọn àbáwá kan sẹ́yìn náà tó láyé àwọn tó sàrátì ọ̀dàrí Cairo wọn orí nǹkan tí ó mọ̀ sí wa kí wọ́n máa jòkó lé ìmọ̀ yọ̀ yọ̀ kàn lọ́ba wa kó wá bá àmì ìwájú ọ̀hún mọ́sá kí àmì ìdílé ọ̀hún ẹ̀dá mi ọ̀dàrí Cairo ní kí ìsìn ẹ̀yìn ní ẹ̀fún mi ní wosù abẹ́rẹ́ fún mi mọ́tà kí mo ká ọmọ gẹ́wù ní tó lé ní ọgọ́ 15 years ní ìsìn tó ti dá ọlọ́run ti dé ní ìsìn mọ̀gbà tó dé 15 years lásán lánàá ló ti wà ní alúmù ní kọ́ wọn kí ó tí ò gbà wọn náírà èmi náà ti kọ́ ọmọ tó ń da lóhùn fún ọdún mẹ́kànlá ọdún mẹ́ta pé mo fi gbowó oṣù ngbọ ọdún mo ti wọ́n bẹ̀rẹ̀ institution mi ti ń ṣe kínní èyí kan ọ̀gá mẹ́ta lọ́wọ́ mi èyí sì kọ́ ọmọ tó ń lu kíláàsì torí fẹ́ jẹ́ bí wà ní ká máa ṣe ìbádà kí wo rí yìí ṣe wá gbogbo mi kẹ́ ọwọ́ àtẹ ẹ́ ní ngilẹ̀ kàbí kílẹ̀ ń pè ọmọ wa mọ wí wòrò ọkọ̀ àwọn àpapọ̀ àwọn àkíkì amẹ́ríkà sì kárí tó ń wọ̀ yìí. akramakumullah. ìwọ bá o sì ní yìí ṣe máa kọ tíra mọ láàbà akẹ́kọ̀ọ́ fi kúlì sẹ́nẹ̀ yóò máa kọ tíra jáde àwọn tíra tó wúlò àtọ̀tọ̀ rà lómi kù. wà á dọ̀lú kẹsìrà. ẹ̀yin náà ṣe yìí tuni lù ní kẹsìrà ẹnu àwọn èèyàn tó gbọ́. wà á dọ̀lú kẹsìrà. ẹ̀rí agbára o. àwọn àdàbà. wà á dọ̀lú kẹsìrà. àwọn ti tàná mùrìdíyà ni wọ́n fi ń kéwú. mùrìdíyà ni wọ́n fi ń kéwú. àwọn ní sí tìlìmìsíyà ni àrà tìlìmìsù ni òjò orí wọ́n pé mọ́. wà á dọ̀lú kẹsìrà. àwọn ẹni ọlọ́gà bá sọ̀rọ̀ wọn ẹwọ wúrúmọ́ tí bàbá wa ṣe Adam tàbúṣe kàmáàlì nítorí àṣùbàkíyà ikú ti tiwájú ó ti dàáfà káwà tó bẹ́ẹ̀ ká tó yọrí kéwú. wà á dọ̀lú kẹsìrà. ẹ dákun gbogbo àwọn tá a bá fẹ́ sọ ilé náà máa kéwú gbogbo olóríire ní sáàmì ilé yìí tá à ń sọ yìí
Original ọmọ ni mí o, mi kì í ṣe òde níbi láti bí mi lọ́tọ̀ àtòsí. Ọmọ àfa gidi làwọn ìyá mi àti àbá mi. Come and prove your own as I do put my own here. Original ọmọ àfa mi máa sà ní ìyá. Mi máa sà direct kì í sọmọ ilé o, kì í sọmọ agbolé o. Bàbá mi máa sà ló bí ìyá mi. Bàgá jí àlè mi máa sà lónìí, ìyá mi. Àbáǹdá ló bí bàbá mi. Àwọn òní tẹ̀lé dáná ni. Ẹ wá sọ gọ́ọ̀gùnù ọ̀gá wà ní tẹ̀lé ìgbọ́mọ orí pé Facebook ẹ wá bàjẹ́ ọwọ́ dábàá ọmọ Ìlọrin ká máa ṣe lú ẹ̀ àwọn tó lọ kẹ́ tó báyìí. wàá bọ̀ lókè sí ra. Wọ́n fẹ́ rí ìdọ̀tí wa wọ́n fẹ́ yí wa lé wa lórí. wọ́n bẹ̀ bẹ̀. Abáyọ̀bádàmù wọ́n gbé ìsàbílẹ̀ àdìkẹ́lẹ̀ pé ó kú òòsà. Ẹ̀mọ kẹtẹ́ pè ní talọ́lọ́hún bá dà kò lẹ́nìkan bá wí Ìlọrin náà ní bá wí. wàá bọ̀ lókè sí ra. Wọ́n tún lómi nǹkan omi Ọ̀ṣun ni ó tún sún Ìlọrin wọ́n tún kóra wọn wá Iyemọja Ìlọrin yìí náà ni. wàá bọ̀ lókè sí ra. Ó tún yá wọ́n tún lọ gbé nǹkan míì wá wọ́n lọ náà ni kí ló dé Ìlọrin wọn àwa náà tún fi ara lẹ́mi balẹ̀. wàá bọ̀ lókè sí ra. Ọkùnrin táyà ká máa jà pọ̀ ọ́lẹ̀ wọn ò fẹ́ kó pè lọ́rin mọ́. Kódà afárabàdà báyìí kódà wa ìyẹn tó jẹ́ kí ìjà náà farabalẹ̀ kọjá yí pé wọ́n gba ìpínlẹ̀ owó ilé àgbà yìí kódà bẹ́ẹ̀ ọba gba ilé àgbà yìí. Nílẹ̀ yìí o ilé owó ilé àgbà ti yà níyà ìlà kìíyàmì sà. Àmọ́ nígbà tó lọ́wọ́ ní Ọlọ́run fẹ́ tọrọ ṣé Ibrahim kálukú náà jìnnà. Àmọ́ kéde yìí bá wa jẹ́ lọ́rin nítorí àwọn kàdírí à ń rí nítorí Ìlọrin náà ni. Allah. Wọ́n padà Ọlọ́run ọ̀padà. wàá bọ̀ lókè sí ra. Nígbà tó wá láwọn padà wọ́n ṣètò Ọlọ́run ó wà lọ́pàá sẹ́sọ kàlámà yìí. Làwọn kálukú bá dìde àwọn àbúrò àtẹ́gbẹ́ ẹ̀jẹ̀ máa jáde sí àlọ́ àti gbàgbọ́dọ̀mù. Ọlọ́run ni àbá àwakọ̀ Ọlọ́run ni. wàá bọ̀ lókè sí ra. Tẹ́nu yẹn ń dùn olóyìn wa olóyìn gbogbo àwa tá a já síwájú wọn lágbàá yìí kọ́lọ́ ń gbígbà fáwọn eléyìí. Ó wà wọn náà máa pè wọn ẹlọ́ba kẹ́sí bá rì sí wa wọn ni wọ́n sọ̀rọ̀ yá yìí. wàá bọ̀ lókè sí ra. Ọba kẹ́sí bàbá ọ̀tẹ̀ wa ẹni kó wa sọ̀rọ̀. wàá bọ̀ lókè sí ra. Àwọn ìdíjà láàrin wa tó láàmú yẹ kí ìmọ̀lẹ̀ wo sẹ́ká sọ̀rọ̀ kálukú wa ni. wọ́n bọ̀ lókè àwọn sáwá ìsàbí. Bàbá bẹ́ẹ̀ ti rí alákọ̀ọ́ ọmọ mi ló mo ní ìfẹ́ ṣẹ̀yìn ni bẹ́ẹ̀ ti rí ọlọ́ọ̀fẹ́ fún gbogbo wa yìí láìjọ́ tá a ti wá gbogbo American stepway àárí wọn ò sì kú wọ́n fún yín ẹ̀mí náà ní kú wọ́n yà ẹ̀rì àwọn kan tó ní. Bàbá wa dọ́tọ̀ Ọlárun nínú àwọn àlá sábàárì wa tó wà wọlé bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀gbọ́n kọ́lá tí wọ́n wí náà lòyìn lórí abẹ́ ẹ̀gbọ́n yàrá kan ní wá kí ló dé ìwọ́tọ̀ bàbá wa tẹ kọ́rí sóko yín. Adakumala. Ṣé abájọ kí ló ń sẹ́yìn? Ìwọ́tọ̀ bàbá wa tẹ kọ́ nípìnlẹ̀ kọ́rí oko yín náà wọ́n lọ dákọ́ wọ́n lè sí lọ́rí. wàá bọ̀ lókè sí ra. wàá bọ̀ lókè sáwá ìsàbí. Ọkọ̀ báwo ni? Yakumala. Ẹ máa gbọ́ kan ẹ máa wọ kẹ́ o tí ìlú àríyá ẹ bá wá ẹyẹ mi kó mẹ́ o ẹyẹ mi kó mi lánàá o nísìnyí yá mi àdúgbò yín gbogbo àyókù mi àdúgbò wọn àwọn àbáàdúrà báyìí ni bàbá wọn ládùúgbò yà yìí ìka ló dúró yìí á farabalẹ̀ ọmọ yìí wọn náà tẹ́lẹ̀ tó ń bá mi wò ní bá wù bẹ́ẹ̀ mi náà ti rí inú ilé nísìnyí ó sì kí mi lọ́tọ̀ ọdún mọ̀ ìfọ́mọ̀ yá àwọn ènìyàn ṣe ibi dínà rẹ̀ ẹ̀yin náà máa ṣe é tàbá pọ̀ yá ìgbé sára àgbélé lè yá yìí. wàá bọ̀ lókè sí ra. wàá bọ̀ lókè àwọn sáwá ìsàbí. Ṣé báwọn akàwọn ọmọ pẹ̀lú akàwọn nínú àwọn àgbáyé àbílẹ̀ wọn? Sọ́ọ́ yọ̀ ọ́ ní ìsàlẹ̀ yìí. Akramakumala. Wọ́n bá ní báwo ni? Jábàbá yìí mí ni pé fẹ́ sọ̀rọ̀ sí yìí o, ọkọ̀ ọmọ yìí ni. Bàbá yìí bẹ́ẹ̀. Mo kó wa la ẹlẹ́kẹ̀jì ń bẹ ẹ wo ṣáàdù àgbà wọ́n ṣe máa kẹ́ńdò ní fún wa. Àbúrò mi ni Màlìkàsí ni. Dókítà Alikali ọmọ ìyá mi ni. Inú ẹbí wa tó ṣe jí lánàá. Wọ́n ńgbà tí wọ́n fún ní ọmọ tí ò ní wàhálà nù. Wọ́n tún ṣe kẹ́ńdò ní Màlìkàsí náà tó fi fún.
mọ́túpọ̀ náà ni ẹ̀yin jásí pé àbá yìí gbogbo tẹ̀ ń ṣe ń ni bá àwọn tààrà ti ṣe é nù ni àfi ká máa fẹnu ká máa kó ẹnu fún àwọn ọmọ oko yẹn o torí pé ṣé sílà kẹta fi rẹ̀ kọ́ máa fọ́ àlákà ni wọ́n lè yàwó ma. What I'm saying, come and challenge me at anywhere. Èyí ti sọ yìí bí n bá ti dà fún àgbà àwọn àfa àgbàlagbà ni èmi náà ti dà fún àgbà torí orí àga àwọn àfa àgbà ni mo jòkó nílé sàlájì. Tọ́wọ́ ní báwo ni ìyá wa tó ń wọlé. àwọn ìyá wa tó ń lọlé. ìyá wa Jaratullah. ìyá wa Jaratullah. Jaratullah fi dunya wal akhirah. ẹ bá sọ wọn kan bẹ́ẹ̀. Jaratullah fi dunya wal akhirah. olóhùn la ilaha illallah mẹ́ta pé ní lásì. mẹ́ta pé ní lásì ti ní la ilaha illallah.